lára aburú tó ń lọ ní àwọn ní mọ́sálásí ńlá nílùú Ògbómọ̀ṣọ́ kó tó di pé bàbá imam Sheikh Dr. Yunus Tọ́lá Àtàìlára kó tó di pé wọ́n jẹ Muslim community Ògbómọ̀ṣọ́ wọ́n ní burial ground méjì ni wọ́n ní, ìkan wà ní Àmàmà, ìkan wà ní Ìlújú. Ó wá ní ọmọkùnrin kan tí ń sọ burial ground méjèèjì yìí, wọ́n ń pe orúkọ ẹ̀ ní Bẹ́skẹ́, wọ́n ń pè ní Bẹ́skẹ́. Gbogbo tí mo bá sọ yìí ń bá nírọ́ ni, tó bá jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó nírọ́ ni kó bọ́ ọ̀tà kó wá defend ẹ̀ kó nírọ́ ni o. Wọ́n ń pè ní Bẹ́skẹ́. Ṣé wá rí Bẹ́skẹ́ yìí, wọ́n wá mú pé ó gé orí òkú, wọ́n mú pé ó gé orí òkú. Nígbà tí wọ́n sá yẹnyẹnyẹn, ó jẹ́wọ́ pé nínú àwọn àáfàá tó wà ní Ògbómọ̀ṣọ́ náà ni wọ́n rán òun ní orí òkú tó ń wú yìí. Kódà àwọn gan wa máa wú. Kódà ó jẹ́wọ́ pé àwọn àáfàá yẹn ní wọ́n sọ fóun pé gbogbo ìgbà tí wọ́n bá ti gbé òkú wá, kó wọn máa béèrè ọkọ ìyá wọn, bàbá wọn, ilé wọn, gbogbo ohun tó jẹ mọ́ ń pa òkú yẹn pátá kó máa béèrè láti lè máa fi ọkọ yẹn lò wọ́n nígbà tí wọ́n bá fẹ́, láti lè máa fi ọkọ yẹn pe ògèdè nígbà tí wọ́n bá fẹ́ lo ẹ̀yà ara òkú yẹn. Ṣé wá rí ní tó ṣẹlẹ̀ yìí, ó wá jẹ́ kí àwọn èèyàn wá, nígbà tí wọ́n mú ọ̀bọ yẹn, ó wá jẹ́ káwọn èèyàn fariwo ta pé àwọn burial ground yìí wọ́n nídìí kan ra ọgbà yípo rẹ̀, kan fẹ́ǹsì ẹ̀. Táyìn gbà yẹn ni sẹ́nítọ̀ wa tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, sẹ́nítọ̀ Buhari, wọ́n donate blọọkù ìbáraẹni ti dáadáa, 5,000 blocks nígbà yẹn, 5,000 blocks bàbá yẹn donate nígbà yẹn pé kán fi fẹ́ǹsì igbó tẹ́yẹn tá a mọ̀ sí burial ground. Ẹ lè believe pé nínú àwọn àáfàá tó wà ń bẹ̀, kódà nínú àwọn tí ń bá bàbá ìmáàmù sọ̀tà lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá rẹ̀ Mufasiru, kò sí káwọ́ kan láwo ìwà bá ṣe máa túnu, ọmọ náà fẹ́ jẹ Mufasiru ni bàbá ìmáàmù fi jẹ́ lójó di ìdàkudà, lójó ọmọ bàbá ìmáàmù sọ̀tà. Bàbá tó bí ló kó blọọkù 5,000 ní lọ fi kọ́lé ara wọn. Bàbá tó bí ọmọkùnrin tí ń bá ìmáàmù sọ̀tà tó lóun fẹ́ jẹ Mufasiru, bàbá rẹ̀ Mufasiru ni tó yàn sí àì. Bàbá rẹ̀ blọọkù ni bàbá ń lọ fi kọ́lé wọn, blọọkù tán ni wọ́n fi mọ fẹ́ǹsì igbó tẹ́. Lára ń tó wá di wàhálà ni pé ìgbà tí bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ débẹ̀, Dr. Yunus Tọ́lá Àtàìlára débẹ̀ yìí, wọ́n wá mójútó igbó tẹ́yẹn, wọ́n handle ẹ̀ dáadáa débi pé àwọn àáfàá adarí àgbọ̀n yìí wọn ò ráàyè lọ bẹ̀ mọ́. So ó tó kọ́ńtà tí wọ́n fi gbógun ti bàbá ìmáàmù. Ẹ̀yin yẹn wá, mo sọ fún yín pé mo lóyún ọ̀rọ̀ síkùn lórí ọ̀rọ̀ ní tí ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ láàrin nínú mọ́sálásí Ògbómọ̀ṣọ́. Ọlọ́run sì fún mi bí àmọ́ bí nǹkan tí ọmọ yé yín. Ìta fi sọ lé ní pé ṣe rí pé ní tí ń ṣẹlẹ̀ ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ yẹn, la fi sọ pé bàbá ìmáàmù Dr. Yunus Tọ́lá Àtàìlára ìmọ́lẹ̀ ni wọ́n jẹ́ tó fẹ́ wá kaná sí òkùnkùn tí ń lọ láàrin àwùjọ mùsùlùmí Ògbómọ̀ṣọ́, pàápàá jùlọ ní Central Mosque yẹn àti Ògbómọ̀ṣọ́ generally. Tọ́ra aburú yẹn in conjunction ni wọ́n jọ ń ṣe papọ̀ ní wọ́n ń collaborate sí aburú mẹ́rin ni, àti aláṣìṣe àtàwọn àlùfáà wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni. Torí ìdí èyí, ẹ̀yin yẹn wá lámì sọ pé Dr. Yunus Tọ́lá Àtàìlára wọ́n ní ìdí àdúrà gidi, wọ́n sì ní ìdí ìkúnlọ́wọ́ gbogbo tí ń jẹ́ Muslim community l'Ógbómọ̀ṣọ́. Ìwọ tó bá tún lọ jọ́dọ̀ tó bá bá wọn tako Dr. Yunus, ọjọ́ iwájú rẹ̀ wọ́n rọ̀ di odi báyìí ní bí ẹ̀pà àgbò tí wọ́n pa láàárọ̀ ọjọ́ Iléyá.